òpin ọ̀sẹ̀ yóò tù wá lára lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣọjọ́ sátidé ọjọ́ àbámẹ́ta tí ṣe ọjọ́ kẹrin nínú oṣù kọkànlá ọdún 2023. Fúnmi Adélúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ àwọn ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ká sí omi tútù múná, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bola Ahmed Tinubu lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ Ẹtì ní bàbá òun ti nawọ́ ìka ìkìlọ̀ sí gbogbo àwọn tí wọ́n jẹ́ alákòóso rẹ̀, àwọn akọ̀wé àgbà àti àwọn lọ́gàálọ́gàá lẹ́ka ètò iṣẹ́ ọba gbogbo jákèjádò ní orílẹ̀-èdè wa Nàìjíríà wípé kí oníkálukú wọn ní ẹ̀gbẹ́ ọkàn wọn wípé wọ́n wá láti wá ṣiṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà, kì í ṣe tara ẹni nìkan ni. Ó ní bẹ́ẹ̀ sì ni pàápàá jù gbogbo àwọn tí wọ́n jẹ́ alákòóso rẹ̀ pátá o, wọn ò gbọdọ̀ fárí apá kan dákan sí i láti máa ní lọ́kàn wípé ìpínlẹ̀ kan làwọn ti láwò, ìpínlẹ̀ èyí tí àwọn sì ti wáyé ló gbọdọ̀ jẹ mùkúntùn tí ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa. Ó ní yàtọ̀ sí èyí ó ní bákan náà kí gbogbo wọn ní lọ́kàn wípé ẹrú ni wọ́n jẹ́ fún orílẹ̀-èdè yìí, nítorí pé olórí ìjọ tàbí olórí ibiṣẹ́ òun gan ni bọ̀yìbọ̀yì tí í ṣe ọmọ iṣẹ́. Nípa ìdí èyí kí wọ́n rí dájú wípé wọ́n láti ṣiṣẹ́ takuntakun lójúnà kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó di ìbò yan òun kí wọ́n lè jẹ ìgbádùn tí ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa. Ọ̀rọ̀ yìí tó jẹyọ lásìkò tí wọ́n ń parí ìpàdé ọlọ́jọ́ mẹ́ta eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti dá gbogbo àwọn alákòóso, àwọn akọ̀wé àgbà ẹ̀ka àkóso kankan tó fi mọ́ àwọn ọ̀gá lọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba fún ìdánilẹ́kọ̀ọ́ èyí tí ọlọ́jọ́ mẹ́ta tí wọ́n gbé kalẹ̀ fún wọn, èyí tí ààrẹ Tinubu bẹ̀rẹ̀ rẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí tí wọ́n sì parí rẹ̀ lánàá ti ṣe ọjọ́ Jímọ̀. Níbi ayẹyẹ ìparí ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún àti ìtọ́nisọ́nà tó wáyé nílé ọba nílùú Àbújá ní Bola Ahmed ló ti sọ ọ̀rọ̀ fún jáde ó ní kò sí àwáwí tàbí àwíjàre kankan fún oníkálukú wọn tó fi mọ́ òun láti má lè mú ìlérí àti aláìṣerere àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wá sí ìmúṣẹ fún wọn. Ijó, ohun ẹ̀rín tòun ti inú dídùn òun ló gba ẹ̀kẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bola Ahmed Tinubu kan lánàá pẹ̀lú ọ̀rọ̀ ìdùnnú, ọ̀rọ̀ ayọ̀ àti ohun ọpẹ́ tòun ti orin ọpẹ́ lẹ́nu rẹ̀, èyí tó bẹ̀rẹ̀ sí ní kọ wípé èmi ló ṣèyí fún Ọlọ́run mi, látàrí owó tùlùtùlù kan eléyìí tí ìjọba orílẹ̀-èdè France tí wọ́n ní wọn yóò dá padà sí orílẹ̀-èdè Nàìjíríà lára àwọn owó èyí tí olóògbé General Sani Abacha èyí tó ti fìgbà kan jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ayé ológun rí, èyí tí owó ọ̀hún tí bàbá òun kó sínú kákí lọ sí àwọn orílẹ̀-èdè kan èyí tí orílẹ̀-èdè France ṣì pẹ̀lú àwọn orílẹ̀-èdè náà. Ní báyìí ìròyìn ayọ̀ èyí tó tẹ ààrẹ ilẹ̀ yìí lọ́wọ́ Bola Ahmed Tinubu lánàá nílé ọba nílùú Àbújá nínú ọ̀rọ̀ kan àti àtẹ̀jíṣẹ́ kan èyí tí wọ́n fi ránṣẹ́ sí ní wípé láìpẹ́ yìí ìjọba orílẹ̀-èdè France yóò dá owó kan tó tó $150 million wọn yóò dá padà sí orílẹ̀-èdè Nàìjíríà lára àwọn owó èyí tí wọ́n rí nínú àwọn kóró àti kọ̀lọ̀ tó fi mú àwọn kóló ìtọ́jú owó sí ní orílẹ̀-èdè wọn, èyí tí General Sani Abacha olóògbé èyí tó lù ní kúkú lọ sí orílẹ̀-èdè náà. Ìdí rèé tí Bola Ahmed Tinubu tó bẹ̀rẹ̀ sí ní jó tó yọ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ní gẹ́rẹ́ tí wọ́n búra fún ààrẹ Bola Ahmed Tinubu tí ṣe ààrẹ ilẹ̀ yìí, bàbá wọn rin àwọn ìrìn àjò kan èyí tí orílẹ̀-èdè France pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó lọ láti nawọ́ ìbáṣepọ̀ èyí tó lọ́rìn tó sì dánmọ́ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè náà. Lára àwọn èso rere eléyìí tí ìbáṣe àti ìrìn àjò ọ̀hún lọ sí orílẹ̀-èdè France èyí tó ń so òun náà láti rí owó tùlùtùlù $150 million èyí tí wọ́n ní wọn yóò dá padà sí orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ yìí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yóò sì tẹ́wọ́ gbà á lábẹ́ ààrẹ Bola Ahmed Tinubu.
inú dídùn àti ayọ̀ òun gan ló gbẹ ẹ̀kẹ́ Bọ́lá Ahmed Tinubu o wípé igi kòkó orílẹ̀-èdè yìí ó tutù sowó abiyamọ kò sùn. Bẹ́ẹ̀ sì ni òkú Sani Abacha òun ló ti bẹ̀rẹ̀ sí ní di nǹkan tí ń pọwó bí máṣíìnì ATM padà báyìí lásìkò tí orílẹ̀-èdè Nàìjíríà tó nílò owó tùlùtùlù. Àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò gbóǹtarìgì èyí tí ó ń dátọ́ lẹ́nu ìpín tí ọ̀rọ̀ dá ṣáká lẹ́nu rẹ̀ tó sì jẹ́ ọ̀kan nínú àwọn ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín ọ̀gbẹ́ni Feli-feli SAN ló ti sọ̀rọ̀ jáde báyìí o lórí bí Bọ́lá Ahmed Tinubu ààrẹ ilẹ̀ yìí bí bàbá òun ti bẹ̀rẹ̀ láti máa yan àwọn tí ó máa jẹ́ ọ̀gá àgbà láwọn ẹ̀ka eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ọ̀rọ̀ ìdìbò lẹ̀ yìí ọ̀gá àgbà INEC láwọn ìpínlẹ̀ èyí tí wọ́n ń pè ní Resident Electoral Commissioners níbi tí Bọ́lá Ahmed Tinubu ti kéde àwọn kan nínú ọ̀sẹ̀ tá a wà yìí wọ́n ní 4 nínú àwọn ènìyàn ọ̀hún ló jẹ́ olóṣèlú pọ́nbélé tó sì jẹ́ ọ̀kan nínú àwọn alátìlẹyìn tí máa ń gbọ́rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́nu o ìwòjú ìwòye wọ̀nyí òun ló mú Feli-feli láti sọ̀rọ̀ náà jáde lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan níbi tó ti ń sọ wípé irúfẹ́ àwọn ìgbésẹ̀ báyìí jẹ́ ohun tó burú jáyì ta ni ó mọ̀ wípé ẹni bá fúnni ní iṣẹ́ ṣe òun náà lọ̀gá ẹni o bí wọ́n bá sì fún dìdìrìn ní ọkọ́ gan ta ni ó mọ̀ wípé ọ̀dọ̀ ara rẹ̀ ní òròkò sí i onípẹ̀lú bí Bọ́lá Ahmed Tinubu bó ṣe yan àwọn olóṣèlú tó sì jẹ́ lára àwọn tí wọ́n ń gbọ́ tí wọ́n ń gbà sí lẹ́nu sí àwọn ipò wọ̀nyí túmọ̀ sí wípé ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà kò tí ì débi àgbà kankan bẹ́ẹ̀ sì ni ètò ọ̀rọ̀ ìbò lẹ̀ yìí kò lè kẹ́sẹ̀ járí o wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àgbà láwọn ẹ̀ka ìpínlẹ̀ gbogbo tí wọ́n yàn gẹ́gẹ́ bí olórí elétò ìbò INEC wọ́n ní àwọn nǹkan wọ̀nyí wọ́n gbọ́dọ̀ mú àwọn ènìyàn èyí tí wọ́n ní ṣe pẹ̀lú ètò òṣèlú tí wọ́n sì jẹ́ olótìtọ́ ènìyàn ní Fálànà wá ní ìgbésẹ̀ tí Tinubu gbé yìí ó jọ ohun tó kù díẹ̀ káàtó ó ní 4 gbòǹsàgbòǹsà lára àwọn ọ̀gá àgbà INEC tí ó wà láwọn ìpínlẹ̀ yìí èyí tí Tinubu tó forú ọwọ́ sí àwọn orúkọ náà ló jẹ́ àwọn olóṣèlú àti àwọn alátìlẹyìn sí ó ní nípa ìdí ọ̀rọ̀ yìí ó ní orílẹ̀-èdè Nàìjíríà a kú àmúmọ́ra tòun ti rọ́jú nítorí wípé ìgbà tí ẹgbẹ́ òṣèlú PDP táwọn náà ń bẹ lórí àlééfà tí wọ́n gbérú ìgbésẹ̀ báyìí wọ́n lẹ́gbẹ́ òṣèlú APC àti àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n tako irúfẹ́ ìgbésẹ̀ náà ṣùgbọ́n màkànmákàn ni olóòtú wá ẹgbẹ́ òṣèlú APC náà báyìí àwọn náà sì ti gbérú ìgbésẹ̀ náà ó ní láti ọdún 1999 tí a ti bẹ̀rẹ̀ sí ní ṣètò ìṣèjọba àwarawa láti ní ohun àmúyangàn pàápàá jù tá a bá ń sọ̀rọ̀ ní ẹ̀ka ètò ìbò lẹ̀ yìí àti INEC ó ní àìtí ìlú ohun àmúyangàn kankan bí kò ṣe wípé ẹ̀yìn òun náà ní ọkọ̀ òun ló ń lọ. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ àwọn afurasí olè abojúwòǹkowóńkó àwọn ògbóǹtarìgì olè tí ń gbé màálù gba ojú wíńdò méjì báyìí ní ìpínlẹ̀ Ògùn wípé wọ́n jí ọkọ̀ bọ̀gìnì àjàgbé eléjò tí máa ń kó sìmẹ́ǹtì èyí tó jẹ́ ti iléeṣẹ́ kan tí ń ṣe sìmẹ́ǹtì ní ìpínlẹ̀ Ògùn àwọn olè tí ń gbé màálù gba ojú wíńdò ọ̀hún èyí tí wọ́n fi orúkọ wọn léde Ahmed Ndatotu àti arákùnrin kan tí wọ́n pè ní Lawali àwọn méjèèjì wọ̀nyí o ni wọ́n ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tó lẹ́yìn ẹ̀sùn kan èyí tí wọ́n fi sùn nílé iṣẹ́ ọlọ́pàá wípé ọkọ̀ àjàgbé tí máa ń kó sìmẹ́ǹtì tó jẹ́ iléeṣẹ́ tí ń ṣe sìmẹ́ǹtì ní agbègbè Ìbèṣè ní ìpínlẹ̀ Ògùn àwọn ọkùnrin méjì tí máa ń jókòó ti dẹ́rẹ́bà nínú ọkọ̀ tí wọ́n ń pè ní mutọbọ́yì ni wọ́n ti jí ọkọ̀ ọ̀hún ni wọ́n gbé lọ o gẹ́gẹ́ bí wọ́n ti sọ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn arábìnrin Ọmọlọ́lá Òdútọ́lá sọ di mímọ̀ wípé awakọ̀ tírọ̀kì òun ni ó sọ wípé òun gbé ọkọ̀ òun sí ẹ̀bá àlọ́ bí wọ́n máa ń gbé sí níwájú iléeṣẹ́ tí ń ṣe sìmẹ́ǹtì náà ní agbègbè Ìbèṣè ní ìpínlẹ̀ Ògùn tóun sì wọnú ọgbà tí wọ́n ti ń ṣiṣẹ́ lọ o láti lọ rí jẹ́ kí wọ́n mọ̀ wípé bó bá ti tó àsìkò kí wọ́n ké sí òun ó ní sí ìyàlẹ́nu ní ìgbà tí òun yóò padà síta o àwọn ọkùnrin méjì tóun fi sílẹ̀ lérò ìgbà wípé wọ́n bá òun ṣiṣẹ́ pọ̀ láláìmọ̀ wípé èrò ọkọ̀ wọn yàtọ̀ sí ti tòun wọ́n ti jí ọkọ̀ òun wọ́n ti wà á wọ́n ti gbé lọ o ọ̀rọ̀ òun tó sì fi tó àwọn ọlọ́pàá létí ló mú kí àwọn ọlọ́pàá ó ti ẹsẹ̀ bọ́ ṣòkòtò ìwádìí
àtiṣẹ́ takuntakun. Sí ìyàlẹ́nu wọn ni wọ́n kófìrí ọkọ̀ ọ̀hún ní agbègbè Ògèrè lásìkò tí iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ ní agbègbè Ògèrè ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n dá ọkọ̀ ọ̀hún dúró pẹ̀lú ọ̀rọ̀ ìwánilẹ́nuwò tí wọ́n ṣe fún àwọn tó wàá fi hàn wípé lótìtọ́ àti lódodo ọkọ̀ ọ̀hún kì í ṣe ẹni tó lẹ́tọ̀ọ́ láti wà á, òun náà ló ń wà á, wọ́n jí gbé ni o, tí wọ́n sì mú Muhammed Ndatotu àti Lawal tí ń bẹ nínú ọkọ̀ ọ̀hún. Ìdájọ́ àti ìwádìí ó sì ń tẹ̀síwájú lórí àwọn ènìyàn náà. Nínú ìròyìn amúlùúdùn, gbajúgbajà òṣèré orí ìtàgé tòun ti sinimá àgbéléwò elédè èbó tó tún jẹ́ olóṣèlú Tonto Dike Ima ló ti sọ̀rọ̀ jáde o wípé olólùfẹ́ òun ọkùnrin tẹ́lẹ̀ rí yóò ṣe ìgbéyàwó lónìí ti ṣe ọjọ́ sátidé ọjọ́ 4 o nínú oṣù kọkànlá ọdún 2023. Tonto Dike sọ̀rọ̀ ọ̀hún nínú ọ̀rọ̀ kan tó fi léde lórí ìkànnì Instagram rẹ̀ wípé olólùfẹ́ òun ọkùnrin tí wọ́n ti fẹ́ra tẹ́lẹ̀ rí yóò ṣe ìgbéyàwó pẹ̀lú ọ̀rẹ́ òun obìnrin tímọ́tímọ́ o, eléyìí tó sì jẹ́ wípé inú òun dùn láti wà níbi ìgbéyàwó ọ̀hún èyí tí ó wáyé o lónìí. Gẹ́gẹ́ bí Tonto Dike ti sọ, ó ní lásìkò tóun pẹ̀lú arákùnrin tí ṣe olólùfẹ́ rẹ̀ tẹ́lẹ̀ rí yìí ní ìgbà tí wọ́n ń fẹ́ra, ó ní òun fojú rẹ̀ hàn màbò díẹ̀ lókù péréte báyìí kí arákùnrin ọ̀hún kó bẹ̀rẹ̀ sí ní máa ní àwọn ọpọlọ tòun ti gángan o látàrí àwọn ìwà ètò òun gbé po ojú rẹ̀. Ó ní ṣùgbọ́n ọ̀rẹ́ òun obìnrin ni ọ̀rẹ́ òun ọkùnrin tẹ́lẹ̀ rí tí wàá mú gẹ́gẹ́ bí ìyàwó tí wọ́n sì fẹ́ ṣe léde o. Ó ní gbogbo ìlànà àti ètò lòun náà ti ṣe sílẹ̀ láti lè rí dájú wípé òun bá wọn lọ síbẹ̀ láti lọ rèé jẹ ìrẹsì gbéyàwó, kí òun fi ẹran tòun ti tọ́kì àti ẹlẹ́rìndòdò láti fi tún ojú ẹ̀kẹ́ òun tòun ti ọ̀fun òun tòlótòló. Tonto Dike lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣe àdúrà wípé bínú òun ṣe ń dùn yìí ìgbéyàwó òun kò ní dàrú, wọn ò sì ní rí wàhálà tòun ti ìdààmú nínú ìrìnàjò ayé àwọn méjèèjì eléyìí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde. Nínú ròyìn eré ìdárayá, ọ̀pọ̀lọpọ̀ àwọn líìgì àgbábùtà ní orílẹ̀-èdè Saudi Arabia tó fi mọ́ Al-Nassr, àwọn mà ní wọ́n ti tò kalẹ̀ báyìí bí ọmọléèwé tó fẹ́ tẹ́wọ́ gba àkàrà tó ń ti sàmósà jẹ lórí ìlà láti gbé ọmọ agbábọ́ọ̀lù ikọ̀ agbábọ́ọ̀lù ti Manchester United ní orílẹ̀-èdè Gíláńdì tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè agbábọ́ọ̀lù Faransé báyìí, eyín Raphael Varane ti ṣe ní 30 ọdún tí ó bá fi di nínú ọjà pàṣípààrọ̀ èyí tí wọn yóò ṣílẹ̀kùn rẹ̀ gbàgàdà sílẹ̀ nínú oṣù kìíní ọdún tá a wà oṣù kìíní ọdún tí ń bọ̀ jàre. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami àwọn náà ni wọ́n ti ṣetán láti gbé ọmọ agbábọ́ọ̀lù tí ń gbábọ́ọ̀lù jẹun fún Gremio tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè Uruguay, eyín tó ti fìgbà kan gbábọ́ọ̀lù fún ikọ̀ Liverpool ní orílẹ̀-èdè Gíláńdì tó kúrò ń bẹ̀ lọ sí ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ní orílẹ̀-èdè Spain. Àgbẹ̀yìnjà lórí ọ̀nà ẹtìmẹ́ni tí mò ń sọ. Luis Suarez ti ṣe ní ọdún 36 báyìí wípé Inter Miami àwọn náà ṣetán láti gbé, wọ́n ní yóò jọ ọ̀pọ̀lọpọ̀ ìwúrí fún Luis Suarez nítorí wípé Inter Miami yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ti jọ ṣe dáadáa ní ikọ̀ Barcelona ní bẹ́ẹ̀bẹ̀ yóò tún darapọ̀ mọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ àtijọ́. Díẹ̀ rí nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó wáyé lónìí bákan náà ni mo mọ̀ láti ikọ̀ agbábọ́ọ̀lù èyí tí ikọ̀ Fulham pẹ̀lú ikọ̀ Manchester United torílẹ̀-èdè Gíláńdì gangan nìyẹn EPL èyí tó máa wáyé ní òní. Fulham yóò gbàlejò Manchester United nígbà tí Brentford náà yóò gbàlejò West Ham United. Bákan náà Burnley yóò gbàlejò Crystal Palace ni yóò gbé adé àti àfihàn lọ bá Burnley nílé Manchester City náà yóò wà nínú City wọn nígbà tí wọ́n máa retí Bournemouth. Àwọn ajẹnu kan wá fi ẹnu kí wọ́n fi wájà lórí pápá ikọ̀ Newcastle United ni yóò máa retí Arsenal láti Emirates lọ́hùn-ún. Bákan náà La Liga ní orílẹ̀-èdè Spain bó ṣe máa lọ rí Osasuna ni ó gbàlejò Girona nígbà tí Real Betis tí àwọn náà yóò gbàlejò Mallorca. Bákan náà Celta Vigo yóò gbàlejò Sevilla nígbà tí Real Sociedad àwọn náà yóò wà ní ìta tòun tí ojú ọ̀nà
láti máa retí àwọn ikọ̀ Barcelona nínú ìdíje fẹsẹ̀wọnsẹ̀ síríà lórílẹ̀‐èdè Italy lọ́hùn-ún. Bí ó ṣe lọ sí rèé o, ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta náà yóò lé ata sínú láńbébé wọn o ní ìgbà tí wọ́n máa retí àwọn Inter Milan láti wá ra ta àbùkù lọ́wọ́ wọn, bó sì jẹ́ pé Inter Milan náà ni yóò padà dá ata wọn nù. A ó jọ rí ní ìgbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ mú tó bá kẹsẹ̀ já o. Ikọ̀ AC Milan àwọn náà yóò gbàlejò Udinese. Bó ti máa wáyé àti bó ti ń lọ lọ́wọ́ báyìí nìyẹn o nínú àwọn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó jẹ́ ti líìgì àgbábùtà ní orílẹ̀-èdè England, Spain àti Italy lọ́hùn ní ṣókí o. Títí di ìgbà míì jẹ́mọ̀ aláǹfààní sí ọ̀tún ròyìn míì, mo gbà á ládùúrà wípé a ò ní sinmi lé ikú lọ́wọ́ tó ń ti àrùn, ká ní ìsinmi ayọ̀ òpin ọ̀sẹ̀ o. Fúnmi Adénúgà lẹ́ni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ti ìròyìn Feli-feli TV. Bẹ́ẹ̀ tí mo wá ẹ ṣíà ẹ láìkí kẹsì fi kọ́mẹ̀ntì yín kí ẹ fi máa ránṣẹ́ sí abẹ́ àwọn ìròyìn wa. Ire àtayọ̀ la ó fi pàdé. Ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.